out your handkerchief and fidget your shocky. I want to introduce to you the new dance. We call them shocky. Once again, bring the beat. Come and twist the lado, feel it back up, shocky. Fidget your shocky. Everybody dance shocky. Ibo ló sọ pé à ń lọ gan. Ó lọ́mọ kan tó ní kí wọ́n bọ̀ ń parọ́ fún dáàdì òun ni pé mi ni mo fóun lóyún. Ó dàbí pé tọ́ọ̀gì ló fún un lóyún ni ìyẹn sì sọ pé òun ò gbà á. Kí wá ń tiẹ̀? Ọmọ tó ní dáàdì òun sọ pé kóun lọ mọ́kọ wá pé tóun bá mọ́kọ wá pààrọ̀ fún òun lógún. Sọ́tẹ́ fún wọn náà lògún ni. Rárá, ó kàn ló máa fún mi ń bẹ́lẹ́ ń jẹ́ ni. Ó bèmi náà wá tọ́lá tọ́ o. Nà ọ́ kódà gan mà tó gbọ́mọ fún ẹ. Ó yájá ìtìmọ̀ ló ń gbà yẹn. Shocky dance way, motivated, ó ta lẹ́nu dance way. Obìnrin tó gbẹ̀dẹ̀ kúrò bẹ́ẹ̀. Wo next week mo ń bọ̀ ní US o. So wàá bá mi ṣe nǹkan kan sí. Wàá bá mi transfer ownership gbogbo properties tí mo ní Nigeria àti everywhere sí ọmọ mi ọkàn ṣoṣo tí mo ní yẹn. Òun náà ni. Jọ fún mi 10 minutes, then sáré confirm orúkọ ọkọ ẹ. Ẹ lọ ọmọ ìyá mi. Okay, $5,000 ló kàn mí nínú gbogbo owó yẹn àbí? Ṣé mo sọ fún ẹ pé tó bá ti fẹ́ ta bitcoin kódà gan kó jẹ́ gift card mọ̀ tà fáwọn Ejeh coin. Nà o lè download Ejeh pàdé wọn gan lórí Apple Store àbí Google Play Store. Kò sí wàhálà ń gbà yẹn ẹ bá mi send ẹ torí mo fẹ́ fowó yẹn ṣe surprise fún girlfriend mi ni o. Kò sí wàhálà màá pè ẹ tí n bá ti ṣe tán. Ó yá nà. Ètò boyfriend tó sọ ilé. Yes, daddy. Ṣé ìwọ ni mo transfer $3,000 sí ní ọjọ́ yẹn? Bẹ́ẹ̀ni sà. Oh, nice. Ìwọ ni mo transfer owó sí ní ọjọ́ yẹn tó tún fún ọmọ mi lóyún tó wá ń sá kiri, àbí? Officers! Ó yá, ẹgbẹ́, ẹ lọ jù sí remand fún mi. Ìwọ, come to me. Ó ṣe é. Ejeh, àbọ̀ gbọ́ nǹkan tó ń sọ ni. Mo gbọ́ nǹkan tó ń sọ, wọ́n náà fẹ́ lọ ju ọ̀rí màndì. Ṣé kájọ sáré wá lọ ni? Lọ́kẹ̀, èmi máa dá sí family matter. Má para rẹ̀. Ọmọ ọlọ́dún òní. Pẹ́pẹ́ Listen. Produce it. Why is it? Ejeh. Ibo ló ń lọ? Mo fẹ́ sáré débi bẹ́ẹ̀ di ọmọ ìyá mi kan ni. Bébí náà wọlé kí n change kájọ ṣe é lọ. Àmọ́ bọ̀dá o mọ̀ pé tí ò ní mọ́tò lè wọ ọbẹ̀ yẹn ni. Mọ́tò kan fẹ́yàn kan ni. Ok, ẹ̀yin tẹ́ ní ká ni. Nà ọ́. Ayé mọ̀ ní ká o. Kò ní ìtumọ̀. Ṣèbọn náà wájú bẹ́ẹ̀ ló ń lọ. Ọ̀nà wájú náà ni mo ń lọ. Dọ́ọ̀pù mi ń wájú. Ó yá wọlé. Ó yá nà. Ẹgbẹ́sẹ̀ náà. Ọmọ tó fà wà nù street yìí náà. So láìkí ẹ ni. Mo láìkí ẹ. Ṣé bọ́ músẹ̀? Bá músẹ̀. Ó yá bàbá ẹ músẹ̀. Hello fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn. Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀? Hi. So street yìí ni wọ́n náà ń gbé. Yes. Open, let me carry you. Ẹ máa bọ̀ níwájú. Everything okay? Má wọ̀rí ní tiẹ̀. Ọ̀gá. Ẹ jẹ́ rìn. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́gbẹ́ni epo ti tán nu mọ́tò. Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Kúkè tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀. Má wọ̀rí já lọ́mbà. Bẹ́tà o. Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣí ọ̀kọ́ fìyàn rí poná. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kò take care ṣùgbọ́n. All right, sir. Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o ni ló yọ bọ́rọ́ ó dàbí pé ọmọ yẹn ti ní fílẹ̀ǹsì pé mi mo ní mọ́tò so èmi ló ń fọ́ fún kódà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan ó ní kí n dá wá wọ́n wọ̀ rí o bàbá òun náà wọ ọmọ mi. kò sí wàhálà. ọ̀gá ẹ pọ́mọ̀ tó ti tán nu mọ́tò. tó kó bá tán nu mọ́tò kó lọ rí pósí. ṣé máa ṣe transfer àti ẹ̀rọ bá délé epo ni. kò ní ìdí pé mo ṣe transfer sí hàn kókó wá gba báǹkì mi kó lọ́ọ̀gì ẹ̀. Everything lọ́wọ́ ló wà. Ejeh pàdé mi tó generous kí ló ń jẹjẹ ń jẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀ tá a bá jẹ́ nu owó ẹ̀ ló ń jẹ́ legend. sípò afro àlùmọ́ndìrì afro àti jẹ afro àti mú èmo náà o bá yóò ní flows a máa jọ dé nìkan. ibo là ń lọ a máa jọ dé studio ó ní flows gan kẹ̀kẹ́ bẹ́ẹ̀ fún mi jẹ́ tí ó bá àtijọ́ àti mú ní. ẹ̀jẹ̀ ọmọ àjọ fẹ́ débì kan. kí n tèmi. jájọ lọ. ooo ní jẹ lọ́wọ́. èmi nìkan ò ní dá lọ sinmi lọ. rájà lọ. Running like my. bàbá yìí ò mórí kọ ìyàwó ló wù mí ó ní òkú mi. síflò èmi ò mórí kọ ìyàwó ló wù mí òun ní òkú mi ó ní flọ́ọ̀sì. ìgbọ́kú ẹ sórí mo ti ń wọlé ẹ̀kan yẹn bó ṣe ń fi flọ́ọ̀sì tọrọ nǹkan lọ́wọ́ ọ̀rẹ́ rẹ ẹ̀jẹ̀ fún mi tẹ̀ ẹ̀jẹ̀ fún mi tẹ̀ apáńdà flọ́ọ̀sì sórí mo èrè ọwọ́ artist jẹ́bẹ̀ lọ kìíní ìmọ̀ ọwọ́ rẹ̀ sórí ọwọ́ bọ́lá bọ̀ yìí sórí ọwọ́ wíṣí jù mo èrè ọwọ́ artist wọ́n máa ń gbọ́ nǹkan mẹ́wọ́ ni wọ́n máa ń gbọ́ mẹ́wọ́. ẹ lọ nǹkan tẹ́ lọ tó ráwà ń lọ ọjọ́ ń lọ. àwa ń lọ ọjọ́ ń lọ sórí bó ṣe lọ gírámì gbà mọ bọ́lá bọ̀ ìdánwọ́ bó ṣe tọ́ ọmọ lọ́wọ́ náà nìyẹn. ẹ náà sọ èmi ò ní mọ promise ọmọ ńlá gòkè tó làbò. ọgọ́ ìpàrípàṣẹ ọ̀gẹ̀rẹ̀gẹ̀ ògo mi. ṣé o ti di artist báyìí ó yá ọwọ́ rẹ̀ fún wọn nígbà. yọ ó sórí yọ ó wáyé wọn máa pẹ́ pàpà sí yọ ó wá ku ìgò ojú sórí ojú artist iná dúdú sí àṣà ní gbogbo ìgbà ní. ẹ̀jẹ̀ tó ń gba ọ̀rẹ́ ló gbé òun wọ̀ ẹni tó ń bọ́ ló bọ̀ ó wá dọ̀la. lóṣà transformity. ẹ̀jẹ̀ tó ń gba. It's your best of father. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì aláìjà anybody. A máa pa wọ́n ní industry tàbá dé wọ́n máa sáré. Wọ́n máa mẹ́rẹ̀ aláìjà anybody. Ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ kí ló wà? Bá mi tan dátà. mo ní dátà mo ti dìlítì wifi. Ó yá na ẹ̀jẹ̀ so lóúnjẹ ńlé. mo ní sáàgì àmọ́ mi ò ní gáàsì. dúró ná ẹ̀sọ́ sóògbàwẹ̀ ni. Mo ní ọ̀sà àmọ́ sá mi ò tí mọ̀ sá. Kí ló wá ẹ̀jẹ̀ yá mi lówó mo fẹ́ débì kan màá dá padà tí n bá ti ta coin. sọ fún ọ fóònù jábọ́ lánàá òkè tó wà náà ẹ̀ jábọ́ fọ́. Sófè máa ń fọ́ ni ẹ̀jẹ̀ you are so funny. ṣé wọn náà ní coin ni ẹ̀sọ́ you are so funny. Ẹ̀jẹ̀ you are so funny. ẹ̀sọ́ you are so funny. Ẹ̀jẹ̀ you are so funny. ẹ̀sọ́ you are so funny. Ẹ̀jẹ̀ you are so funny. ẹ̀sọ́ you are so funny. you are so funny. you are so funny. ọ̀kan gbàdí èyí lọ́wọ́ nítàn mi. ṣé mo gẹ́ ẹ̀sẹ̀ ẹ̀ máa ń gbé sáyìn àsọ̀rọ̀ yẹn gan. ẹ̀jọ̀ mo rí kan ní. ẹ̀jẹ̀ náà try e square ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ẹ̀sọ́ ẹ̀jẹ̀ sí flow. Mọ́dà. Ejeh múlẹ̀. Búgẹ̀lẹ̀ mọ́dà. Ejeh múlẹ̀. Múlẹ̀. Ẹgbẹ́ mọ̀ kó oríire mọ́tò yìí. oríire mọ́tò kẹ̀ tí mọ́tò tí mo sọ fún ọ pé mo lọ yá pé mo fẹ́ fi gbégbé yẹn jáde ni ìtàtẹ́gbẹ́ tí mo ti rò bẹ́ẹ̀ ni ìwà mọ́ ni. Ìní wá kẹ́ ó yẹ kémi gán gbọ́ ọmọ kan jáde lónìí ọlá mọ́tò mi tó wà ní mẹkáníìkì ni ò jẹ́ ń ráàyè.
Kò ní mí ní alẹ́ mọ́tò lè gbé wọn jáde. Wo kò sówó ńlẹ̀ mọ́ jàre, gbogbo owó tó wà lọ́wọ́ mi náà ni mo ti ná nílé mẹkáníìkì. Kò ní mí ní àjọ bọ́ọ̀lù àwọn méjèèjì papọ̀ ni, tó bá jẹjọ́ oúnjẹ pléètì kan náà lọ ni. Inú mi ò bá dùn o. Ìyá tètè lọ gbé wọn. Ó yá kò sí wàhálà. Kéréwú. Múlẹ̀. Mọ́dà. Ẹ̀jẹ̀ mo ń bọ̀ jẹ́ sáré lọ pọ̀ ọmọ yẹn wá nù ilé. Ó yá nà. Ẹ̀jẹ̀ mo gbà mí, ọmọ tí mo fẹ́ lọ mú mọ́tò lóun fẹ́ má burú ẹ̀ dání. Mú dání, káríkà pọ̀ yíyẹ ní yẹ ni. Ó yá nà. Èyí jẹ́ kó ti ń bá mi. Ẹ lọ wọlé sẹ́yìn. Ẹ̀jẹ̀ mọ́tò mọ̀ síná mọ́. Mọ́tò tó ti wọ kóòdù ni. Bàbá ìdẹ́ sọ fún mi o. Kí la wá fẹ́ ṣe báyìí? Èyí pè kó wá wo mọ́tò ẹ̀ náà ni, ó mọ̀ pé òun ló mọ owó ẹ̀. Ẹ̀yin ọmọ yìí, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ̀ ń jáde mímì ìyá yín dání. Mo yẹ máa bọ̀. Bàbá ọkọ mi, ẹ ǹlẹ́ o. Ẹ pẹ̀lẹ́ mà. Ó yẹ já lọ. Ìmọ̀ ká tó ṣe mọ́tò yìí ni. Ẹ sọ, ọ̀dọ̀ ẹ náà mọ́ ń lọ mọ́tò ẹ ti parí. Kò pọ̀síbù kò tí ì ṣiṣẹ́. Ó ti parí. Kódà, mo fẹ́ lọ ṣe mọ́tò kan wájú ń bẹ̀ ọ́ ni. Kọ́kọ́ rẹ̀. Mọ́tò ẹ máa lọ́rùn mọ́tò bíláàkì yẹn kí n má fi tèmi dá yín dúró. Ẹ̀jẹ̀, wọ́n mọ̀ tí ń wọnú mọ́tò mi. Ni mo ní kó máa lọ́nú mọ́tò ẹ̀. Ókè, ó yá jẹ́ àmọ̀ nọ́mbà yẹn. Ṣé wọn àti mọ́tò lẹ̀ ni? Ṣé àwọn adáwó inú àṣẹ sọ́dọ̀ mi ní ká lọ mọ́ jẹ́ńlẹ̀dì ọ̀kan fi parí mọ́tò. Jẹ́ǹdè mi kẹ́ ẹ̀, ṣé mo tí mọ̀ ìdá fẹ́ ná sí mọ́tò ni? Ẹ̀jẹ̀ ó dẹ̀ yọ pé kò sòwò kankan lọ́wọ́ mi o. Kò yé mi, ó ti dàrú mẹ́mi lójú o. Kí wàá máa fẹ́ ṣe sáwọn tó ti dúró tì mí lọ́rùn yìí. Ó lọ gbá àwọn àna ẹ bọ́ọ̀lù náà ni, ó sáàmù kúrò lánà. Richard Mille Coste Lambo. Ẹ̀rùn ọ̀pẹ àpọ̀tò. Lady Jajo, Daddy Jajo, Mommy Jajo, Lady Jajo, Anna Wandi o. Ẹ̀jẹ̀ mi. Kí ló ṣẹlẹ̀ látijọ́ tí mo ti sanwó ilé tó wà fún mi ń kì? Mọ́ bínú sí mi ọmọ ìyá mi. Ó ní bàbá kan tí mo bá pìkì sẹ́lẹ̀ ni bó ṣe yí mi lọ́wọ́ nìyẹn. Àwọn ẹ̀gbọ́n sáwà ká mi mọ́lé wọn á gba fóònù lọ́wọ́ mi. Torí ẹ̀ ni ò tí jẹ́ kí n bẹ mú kì wá. Ẹ̀ mọ́. Lélẹ̀. Ta tó lélẹ̀? Ọmọ ìyá mi gan ló ń gáàdì mi láti bí ọjọ́ mẹ́ta. Kódà gan ó fi mí lọ́kàn balẹ̀ ó ní kí n má wọ̀rí. Wípé tí n bá rí fóònù yẹn mọ́, kó máa fún mi lọ́pdéètì tẹ́lẹ̀ pé láàrin 2 days, èmi náà máa ní fóònù gidi lọ́wọ́. Ẹ̀sọ̀ wá ná. Jọ mọ̀ bọ̀. Sóò dámọ̀ ni. Mo ṣe pàdé ẹ̀ ní ìbọ̀ èèyàn dáadáa ni. Kódà ó ṣe fún mi Richard Mille ní Holocaust Lambo. Ó ṣe fún Richard Mille. Ẹ nà ó. Jẹ́ ń bọ̀ pẹ̀lú ẹ̀ka kò kọ̀ǹfàmù ẹ̀. Fóònù mi dà. Ṣé kìí ṣe lè? Confirm. Ẹ má parí, ẹ má parí. Ìjọba bá mú fóònù mi náà. Oh fuck shit. Àwọn ọlọ́pàá ti trace aago owó ẹ̀bọ̀ nìyẹn again. Kí ló kan ọlọ́pàá pẹ̀lú aago? Ó dà pé tracker wà lára ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá dé ẹjọ́ mọ ṣẹ́tù ẹ̀. Ẹ jẹ́ mo gbà mí. Eléyìí mọ̀ ní kí n gbà òun. Tẹ́mi mo gba Richard Mille ni.